ẹ̀yin èèyàn ṣé nǹkan òde ìpínlẹ̀ Èkó báyìí ta ló sọ̀rọ̀ o ẹ̀yin èèyàn sọ̀rọ̀ ò dojú ẹ̀ báyìí bọ́rọ̀ yẹn dẹ̀ ṣe ń jáde làwọn ọlọ́pàá náà bá tún sọ wípé kò sí tó jọ bẹ́ẹ̀ o wọ́n nírọ́ ni o pé wọn ò mú ọmọ ẹgbẹ́ Boko Haram kankan nípínlẹ̀ Èkó o ẹ̀yin èèyàn ìròyìn méjì rèé tó ń jára wọn yàn ta wá ní ń parọ́ ta ní ń sòótọ́ báyìí ẹ̀yin èèyàn wẹ́ mọ̀ súnmọ́ bí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹgbẹ́ Boko Haram làwọn mú ìpínlẹ̀ Èkó àwọn ọlọ́pàá ní kò rí bẹ́ẹ̀ ta wá ní ń parọ́ nínú àwọn ọkọ̀ méjèèjì gómìnà Ẹdó ó mọ̀ ti fárígà ọ̀rọ̀ ti dójú ẹ̀ gómìnà Ẹdó fárígà pátápátá bá a bá ti lè mú èèyàn kan nípínlẹ̀ Ẹdó pé ajínigbé ni ọ̀run làlà pípa ni wọ́n ó pa immediately ló máa sáìn death warrant ẹ̀ ẹ̀yin èèyàn kí ló bí eléyìí wá kí ló ṣẹlẹ̀ gangan tí gómìnà Ẹdó tó ṣe fárígá màá gbé ẹ̀yin èèyàn débẹ̀ ẹ̀yin èèyàn wa ẹ máa bá wa share fídíò yìí mo tún kí yín káàbọ̀ sórí ètò wa àkójọpọ̀ bẹ́ẹ̀ ni àkójọpọ̀ gbogbo tí ń ṣẹlẹ̀ káàkiri àwọn ìlú wa now ẹ jẹ́ kí n kú gbé ẹ̀yin èèyàn wa débẹ̀ pátápátá o gómìnà ìpínlẹ̀ Ẹdó gómìnà Monday Okpebholo òun ló ti fárígá lónìí o ó sọ ọ̀rọ̀ yẹn tó jẹ́ pé nǹkan ti dójú ẹ̀ nípínlẹ̀ Ẹdó ó ní níbi tí ọ̀rọ̀ dé dúró nípínlẹ̀ Ẹdó báyìí ó ní kò sí pé à ń dúró àbá ń sojú àánú fèèyàn kan àbá ń wí pé ibì kan lèèyàn kan ti wá ó ní kò sí ní tó jọ ó ní tán bá ti lè mú ọ wípé ó jẹ́ ajínigbé ni ọ́ ó ní pẹ̀lú òfin tí ilé ìgbìmọ̀ asòfin tí ń bẹ nípínlẹ̀ Ẹdó tí wọ́n ti buwọ́lù báyìí tó sì ti dòfin ó ní immediately tí wọ́n bá ti múrú ẹni bẹ́ẹ̀ kíákíá ni òun máa sign death warrant irú ẹni bẹ́ẹ̀ ó ní pé òun ò sí nínú gómìnà tí ó mọ bẹ̀rù láti sign death warrant èèyàn kan pé tọ́sà àti lè mọ̀ ẹ́ pé ajínigbé nìyẹn tí wọ́n ṣe confam ẹ̀ ó ní kò sí ká lọ kábọ̀ ń bẹ̀ pẹ̀lú òfin tó ti wà nípínlẹ̀ Ẹdó báyìí ó ní immediately ní àwọn ó sign death warrant ẹ̀ pé báwọn bá sì ti sign ẹ̀ tán kì í wá ṣe pé wọ́n ò lọ parú ẹni yẹn ní kọ̀rọ̀ ó ní gbangba wá lé àbáyìí ni wọ́n ti kàn mọ́gi o tí wọ́n ó sì pa á bó bá jẹ́ pé báyìí à ń gẹ̀ ni ó ní wọ́n ó hàn gẹ̀ sójú gbogbo ayé tí gbogbo ayé ó rí báyìí tí gbogbo àwọn tẹlifíṣàn gò kámẹ́rà ẹ̀ pé lágbájá ìwọ́n ti pa o kí ló ṣe o ó jí ìyàn gbé ni o. gómìnà Ẹdó òun ló ń sọ̀rọ̀ yẹn lónìí nígbà tí ó ń bá àwọn èèyàn kan tó ń bá wọn ṣe ìpàdé ní agbègbè kan tí wọ́n ń pè ní Romi Town Hall ní Esaland nípínlẹ̀ Ẹdó ni gómìnà ti ń sọ̀rọ̀ kódà wọ́n ní àwọn èèyàn Àrẹwà àwọn ni wọ́n bá ṣe ìpàdé o lónìí nípínlẹ̀ Ẹdó kì í tún wá ṣe pé ọ̀rọ̀ tó tọ́ síbẹ̀ yẹn o wọ́n ní gbogbo irú àwọn èèyàn tí wọ́n bá ti wá mú bẹ́ẹ̀ pé ó jẹ́ ajínigbé o ó ní kì í ṣe pé ọ̀rọ̀ ti tán bẹ̀ yẹn ó ní pé gbogbo irú property tẹ́nìyẹn bá ní bẹ́nìyẹn bá kọ́lé bó bá ra lẹ̀ ó ní gbogbo irú ilẹ̀ bẹ́ẹ̀ ìjọba ò gbẹ́sẹ̀ lé ó ní bó bá kọ́lé irú ilé bẹ́ẹ̀ àwọn ò wo irú ilẹ̀ bẹ́ẹ̀ àwọn ò wá kọ́ ọ́fíìsì àwọn fìjìláńtẹ́ olóhùn làwọn ò kọ́ sórí irú ilẹ̀ yẹn pé nípínlẹ̀ Ẹdó ohun tí à ń pè ní ètò ààbò ó gbọ́dọ̀ múlẹ̀ dandan wípé òun ò ń ṣe gómìnà tí a sọ pé bóyá nítorí campaign ló ń ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa ṣe tó yẹ kó ń ṣe ó ní kò jọ o ó ní nípínlẹ̀ Ẹdó báyìí ètò ààbò gangan ni first priority tòun pé tètò ààbò bá ti wà pé ìlú ó dùn wò torí ẹ̀ ó wá ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn ẹ̀yà míì tí wọ́n ń gbé nípínlẹ̀ Ẹdó kódà ó níbi tọ́rọ̀ dé dúró báyìí ó lẹ́ni tí ìbá ti ṣe ọmọ ìpínlẹ̀ Ẹdó tó jẹ́ ọmọ ẹ̀yà míì ó láwọn ó bẹ̀rẹ̀ sí ní máa ṣe profiling fún wọn àwọn ò mọ kọrúkọ wọn wọn ò forúkọ lẹ̀ táwọn ò mọ ibi tí wọ́n ti wá àdírẹ́sì wọn gbogbo ẹ̀ ó ní àwọn ó bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ ẹ̀yin èèyàn kí lẹ rí sí ọ̀rọ̀ tí gómìnà Monday Okpebholo ti ìpínlẹ̀ Ẹdó tó sọ yìí o ẹni tó bá ti mú yàn pé pàdé báyìí kò sójú àánú mọ́. ìròyìn kan tí ó mọ̀ jáde tó wà lórí ẹ̀rọ ayélujára kódà gbogbo pépà ló gbé ó mọ̀ lámọ̀ ti rí ẹni tó jẹ́ olórí àwọn Civilian Joint Task Force nípínlẹ̀ Èkó tó mọ̀ sọ̀rọ̀ wípé àìmọye àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram tó yẹ pé àwọn ti mú àwọn ti arrest káàkiri nípínlẹ̀ Èkó alàgbà tí wọ́n porúkọ wọn ní Kumar Sanda ó mọ̀ ló mọ̀ fi ọ̀rọ̀ yìí léde ibo ló ti fọ̀rọ̀ léde ẹjẹ́ ìyànnà náà fẹ́ yẹn wa o Kumar Sanda ló sọ̀rọ̀ yìí ìyẹn nínú ọ̀sẹ̀ tá a wà yìí náà ni alàgbà Sanda sọ̀rọ̀ o níbi tí wọ́n ti ń fún wọn ní àmì ẹ̀yẹ
ni alàgbà ti sọ̀rọ̀ pé nípínlẹ̀ Èkó tẹ̀ ń wò yìí gan àìmọye àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram tí wọ́n wá látòkè ọya lọ́hùn nígbà tọ́wọ́ àwọn ológun tó ń gbóná mọ́ wọn lọ́hùn tí wọ́n ti bá mọ́tò oríṣiríṣi wọ ìpínlẹ̀ Èkó ó ní làwọn ti mú táwọn ti arrest wípé torí iṣẹ́ tó lágbára ó ní àwọn civilian joint task force ni wọ́n ń ṣe o nípínlẹ̀ Èkó pé tí kì í bá sọ pé lọ pé àwọn iṣẹ́ tó tayọ pé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram táwọn mú yìí pé kì í mọ̀ ṣe díẹ̀ kò bá pẹ́ kò jìnnà náà mọ̀ ni àwọn ọlọ́pàá náà bá tún takú ọ̀rọ̀ yẹn pé kò sí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ o pé kò sọ ọmọ ẹgbẹ́ Boko Haram kankan nípínlẹ̀ Èkó ìgbà tẹ́ tó dẹ̀ jẹ́ olórí àwọn civilian joint task force yìí tó ń sọ̀rọ̀ nípínlẹ̀ Èkó náà ló ti ń sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń fi àmì yẹn dá lọ́lá ó ní ibi táwọn ti mọ̀ ń mọ àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram yìí ni àwọn páàkì mọ́tò gbogbo ibi táwọn èèyàn tí ń wá látòkè ọya àwọn Haúsá nǹkan tí wọ́n ń gbé káàkiri nípínlẹ̀ Èkó ó níbẹ̀ làwọn ti lọ́ mọ̀ ń sà wọ́n ó ní pàápàá jùlọ àwọn mọ́tò tírélà ńláńlá tí wọ́n mọ̀ ń bá wá yẹn pé tí wọ́n bá ti dé báyìí làwọn ń lọ máa ń he wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan ṣùgbọ́n àwọn àjọ ọlọ́pàá nípínlẹ̀ Èkó wọ́n ní kò sí ní tó jọmọ́ bẹ́ẹ̀ pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí pé irọ́ ni pé gbogbo ẹ̀yin èèyàn ẹ má gba ọ̀rọ̀ yìí gbọ́ o. now ìbéèrè mi wá rí ta ní ń parọ́ ẹni tó jẹ́ agbẹnusọ àwọn ọlọ́pàá nípínlẹ̀ Èkó alàgbà Benjamin Hundeyin òun ló sọ̀rọ̀ yìí o wípé gbàrà tí àwọn gbọ́ ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ olórí àwọn joint civilian task force yìí tí wọ́n sọ ni kọmíṣánná fún àwọn ọlọ́pàá nípínlẹ̀ Èkó alàgbà Ọlọ́run Àjímọ̀ ló sọ pé káwọn bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìwádìí ó nígbà táwọn sì ṣiṣẹ́ ìwádìí àwọn ó ní àwọn rí wípé gbogbo ìròyìn tí wọ́n ń gbé káàkiri pé àwọn mú àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram àwọn ṣe kinní kan àwọn ò ṣe kinní kan ó ní irọ́ ni o ó nítorí gbogbo páàkì tí wọ́n láwọn ń lọ gbogbo ibi tí wọ́n ní àwọn ará Àrẹwà pọ̀ sí gbogbo bẹ̀ làwọn dé táwọn bí wọ́n ní béèrè pé táwọn dẹ̀ rí pé ìròyìn tí wọ́n sọ yẹn tẹ́ni tó jẹ́ olórí àwọn civilian joint task force tó sọ pé kì í ṣe ìròyìn gidi pé rọ́ ló wà ń bẹ̀ ẹ̀yin èèyàn sọ̀rọ̀ wá di nǹkan mi báyìí olórí task force alàgbà Sanda ó lẹ́yìn àwọn mú wọn àwọn ọlọ́pàá ní kò rí bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn ta ni ń parọ́ náà méjèèjì báyìí ẹ máa kọ́mẹ̀ntì o torí ìròyìn eléyìí ṣe ìròyìn tí ẹ̀kan gbọ́dọ̀ fi ṣeré ẹ máa kọ́mẹ̀ntì ẹ máa sọ èrò ọkàn yín sábẹ́ fọ́nrán tẹ̀ ń wò yìí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó wọ́n ní Boko Haram kankan ò wọ̀ ìpínlẹ̀ Èkó rí o pé kò kàn tiẹ̀ sírú ìṣẹ̀lẹ̀ bẹ́yẹn rí pé bóyá mú èèyàn kan tó jọ ọmọ ẹgbẹ́ Boko Haram nípínlẹ̀ Èkó pé kò sí nǹkan tó jọ ọmọ bẹ́ẹ̀ ṣùgbọ́n Sanda ní irọ́ ni o àwọn mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram nípínlẹ̀ Èkó èwo la fẹ́ gbàgbọ́ báyìí. ọ̀rọ̀ àwọn Fúlàní yìí kò kàn tiẹ̀ wá kò fẹ́ yéèyàn mọ́ o ẹ tún wá gbọ́ ilé o ẹ̀yin èèyàn àwọn Miyetti Allah wọ́n bá mọ̀ ké sí ààrẹ Tinubu wọ́n ní káàrẹ Tinubu ó dáàbò bo àwọn o pé àwọn èèyàn ń fìtínà ti àwọn káàkiri ìlú o ẹ gbọ́ ẹ̀yin èèyàn ṣé Fúlàní ní ń pa àwọn èèyàn tó ń fìtínà àwọn èèyàn ni àbáwọn èèyàn ní ń fìtínà Fúlàní ẹ̀yin èèyàn ẹ máa kọ́mẹ̀ǹtì mo fẹ́ máa rí kọ́mẹ̀ǹtì yín ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín ẹ wo ẹ jẹ́ kí n kàròyìn yẹn síwájú díẹ̀ àwọn ẹgbẹ́ àwọn Miyetti Allah àwọn ẹgbẹ́ darandaran àwọn ẹgbẹ́ ọmọlú Miyetti Allah náà bá máa ń ké sí ààrẹ Tinubu wípé ojú àwọn máa ń rí ní Nàìjíríà wípé ètò ààbò kò mọ̀ sí fáwọn páwọn èèyàn máa ń yọ àwọn lẹ́nu pé wọ́n ń pa wọn pé kódà wọ́n ń gbé àwọn èèyàn àwọn wọ́n ń fi wọ́n sẹ́wọ̀n èmi wá ń wò pé ṣé Fúlàní ló ní ìdí ààbò ni àbáráàlú ló ní ìdí ààbò lọ́wọ́ Fúlàní now àwọn Fúlàní tí wọ́n ń parọ́ pé kíjọba ó dáàbò bo àwọn yìí kan náà ni wọ́n ń gbé AK-47 kiri o tí wọ́n ń pa àwọn èèyàn káàkiri ìlú tí wọ́n ń jí àwọn èèyàn gbé o tí wọ́n ń gba ransom o ṣùgbọ́n it's unfortunate wípé àwọn náà tún lè jáde kí wọ́n máa sọ wípé kíjọba kó dáàbò bo àwọn o tí wọ́n gbọ́n tí wọ́n tún wá sọ ni wọ́n bá tó tẹ̀síwájú náà rọ̀ wọn wípé gbogbo bíkíbi táwọn bá ti wá dé Nàìjíríà báyìí pé ojú èèyàn burúkú làwọn èèyàn ni wọ́n fi ń wo àwọn o pé kíjọba ó dákun kí wọ́n gbà wọ́n o kí wọ́n máa dáàbò bo àwọn o pé ẹ̀mí àwọn kò séèfù o pé gbogbo ibi táwọn bá ń dé ojú èèyàn burúkú ojú apààyàn ojú ajínigbé làwọn èèyàn fi ń wo àwọn ẹ̀yin èèyàn ṣé kìí ṣe bẹ́ẹ̀ ni ṣé kìí ṣàwọn náà ń jínigbé ni ṣé kìí ṣàwọn náà ń hùwà burúkú ni ṣé kìí ṣàwọn ni wọ́n ń boko àwọn èèyàn jẹ́ gba ránsọ̀mù lọ́wọ́ àwọn èèyàn ni
ọ̀rọ̀ kátakátá ẹ mọ̀ tún wá gbọ́ o bẹ́ẹ̀ bá sì gbàgbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí làwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nípínlẹ̀ Ondo tí wọ́n pa àwọn èèyàn tí wọ́n ṣe gbogbo ẹ̀ tó jẹ́ pé àwọn ará bíi àwọn náà ni wọ́n bá tó sọ gan nú ọ̀rọ̀ wọn wọ́n ní ọjà kan tí wọ́n ń pè ní Òpèrè market ní Kaba local government nípínlẹ̀ Kogi wọ́n ní àwọn èèyàn àwọn nǹkan wà tó yẹ pé wọ́n ti kó lọ sọ́gbà ẹ̀wọ̀n báyìí tí wọ́n kàn ń fìyà jẹ àwọn wípé wọ́n ń treat àwọn bí ìgbà tó yẹ pé àwọn òyìn ṣe èèyàn ní gbogbo ohun táwọn gan alára wọn ń sọ bí ìgbà tí wọ́n kàn fẹ́ máa mú ìjọba ṣeré bẹ́ẹ̀ lèmi rí ọ̀rọ̀ táwọn Fúlàní tí wọ́n ń sọ o ṣé tó bá jẹ́ pé wọ́n ń gbé ìgbé ayé wọn jẹ́jẹ́ tí wọn ò dá àwọn èèyàn láàmú sáwọn èèyàn ó mọ pariwo wọn ní bẹ́ẹ̀ bá sì gbàgbé àná òde yìí náà ni sọ́tà náà sọ̀rọ̀ tí wọ́n ní social media ní ọ̀rọ̀ burúkú ní terrorist organization táwọn ẹgbẹ́ IPOB náà ń dá wọn lóhùn pé social media ló jẹ́ káṣírí wọn kó mọ̀ tú o kọ́lọ́n kó wa yọ ńbẹ̀ àwọn Fúlàní ló tún sọ̀rọ̀ o wọ́n ní kíjọba ó dáàbò bá wọn ẹ̀yin èèyàn bó lẹ́yìn tún ṣe rí sí ẹ máa kọ́mẹ̀ntì ẹ máa ṣí ẹ fọ́nrán yìí pẹ̀lú àwọn èèyàn wa o. àwọn Fúlàní dáràndáràn yìí mọ̀ tún gbìnà ya ní Benue wọ́n tún ti pa ànọ́dá èèyàn 17 mi ṣé ẹ gbàgbé lánàá pé mo gbèrò yín kan pé more than 600 àwọn Fúlàní dáràndáràn yìí ni wọ́n kó AK-47 tí wọ́n wọ local government kan tí wọ́n ń pè ní Nkom ní Benue State resort ẹ̀ rèé o ẹ̀yin èèyàn kọ́lọ́mọ̀mọ́ kó wa yọ ṣé bí wọ́n ṣe máa pa èèyàn lọ nípínlẹ̀ Benue lélẹ̀ now ẹ jẹ́ ìyànnà náà dáadáa fẹ́yìn èèyàn wa bẹ́ẹ̀ bá gbàgbé àná ni a mú ìròyìn kan wá fẹ́yìn èèyàn wípé ìpínlẹ̀ Benue àwọn Fúlàní tún ya wọbẹ̀ o pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní pẹ̀lú ọ̀kadà àti ìbọn AK-47 lọ́wọ́ wọn now ìròyìn tó jáde lónìí wọ́n jẹ́ ó yé wa wípé lẹ́ni tí ṣe Good Friday gbogbo àwọn èèyàn wọ́n lé wọn kúrò nílé o àtòru àná ni wọ́n ti bẹ̀rẹ̀ o kódà ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ó jẹ́ ó yé wa wípé àwọn èèyàn 17 ló ti pàdánù ẹ̀mí wọn o tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì ni wọ́n fara pa yànnàyànnà ọ̀pọ̀lọpọ̀ ti sá kúrò láàrin ìlú wọn lè dúró sáàrin ìlú mọ́ ṣé èmi wá ń wò nǹkan kan pé ọ̀rọ̀ Benue yìí ṣé bí ó ṣe wá máa lọ náà rèé tẹ bá kàtí á gbogbo ìròyìn tó wá ń jáde ń sìn Fúlàní ni kí ni ìgbésẹ̀ tíjọba ń gbé ṣé ẹran àṣẹmọ́lù ní Fúlàní ni àbí sáà níbi ra wa lérè ṣẹ́rù wa ń gbàjọba kí wọ́n declare àwọn pípù yìí àwọn esma yẹn pé ẹgbẹ́ aṣekúpani mùjẹ̀mùjẹ̀ ni wọ́n o kí gbogbo ayé mọ̀ ká lè dojú ìjà kọ wọn ṣùgbọ́n kàkà tí ìjọba ò fi declare wọn àwọn ni wọ́n tó ń bẹ̀ ìjọba báyìí pé kí wọ́n ṣètò ààbò fáwọn o páwọn aráàlú wọ́n ń yọ àwọn lẹ́nu ẹ wá wò pínlẹ̀ Benue tá à ń sọ yìí ojoojúmọ́ ni wọ́n ń pa àwọn èèyàn irú èní tó jẹ́ Good Friday táwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tí wọ́n ń sọdún àwọn èèyàn ò lè dúró nílé wọn ẹlòmíì inú gbó ló wà lọ́sàn-án wò pé káwọn sáà escape kí wọ́n mọ́ pa wọ́n wọ́n ròyìn àwọn èèyàn tí wọ́n fi ara pa yánnayànna tó fi di pé èèyàn 17 17 people ni wọ́n ní wọ́n ti sọ dèrò ọ̀run o lọ́sàn-án gan ṣé bí ìṣekúpani pa àwọn èèyàn ń pakúpa lórí ilẹ̀ wọn ṣé bí ó ṣe máa tẹ̀síwájú rèé nípínlẹ̀ Benue tí ìgbésẹ̀ kankan ò sì ní sí lórí ẹ̀ kọ́lọ́bọ̀ mọ́ sọ wa o kọ́lọ́ ń gbà wá o lọ́wọ́ àwọn Fúlàní ibú yìí kọ́lọ́ ń gbà wá ní o àkójọpọ̀ náà ní o lórí ìkànnì Àràbà tẹlifíṣàn àkójọpọ̀ náà ní o lórí ìkànnì Àràbà tẹlifíṣàn ẹ̀yin èèyàn wa ẹ sáà mọ́ share fídíò yìí bó bá jẹ́ gbà àkọ́kọ́ tí ń rí ètẹ́yìn ó lórí ọ̀fẹ́ láti wo ìkànnì wa ẹ má mà gbàgbé láti subscribe sórí ìkànnì wa mo dẹ̀ ń kí yín káàbọ̀ náà bẹ́ẹ̀ tí wọ́n ń káàbọ̀ sórí ìkànnì wa yẹn ẹ má gbàgbé láti subscribe gbogbo ẹ̀ ń tẹ̀lé jẹ́ olólùfẹ́ wa tó jẹ́ pé tilétilé lẹ́yìn mo tún kí yín káàbọ̀ pé ẹ kú gbogbo ìgbà wa àwọn kan wà tó jẹ́ pé lórí ìkànnì àtijọ́ lẹ̀pọ̀ anything wọ́n ti wá wọ́n mọ̀ pé gbogbo ìròyìn táwa ń gbé ń tiwa ó jẹ́ níwò ní wàá máa sọ ohun tí ò ṣẹlẹ̀ mo dúpẹ́ lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ti jẹ́ tilétilé tá a ti ṣe wa kò ní bàjẹ́ ẹ wo ìlérí tiwa náà là kúkú múṣẹ lórí ìkànnì wa wípé ní jẹ́ kí tiwa ó di bẹ́ẹ̀ la sì ní jẹ́ kí ojú wa ó fọ́ sí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri àwọn ìlú wa
ìdí gan nìyẹn tá a fi gbé ètò eléyìí kalẹ̀ pé àkójọpọ̀ ní o gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ ohun tó ń ṣẹlẹ̀ káàkiri àwọn ìlú wa káàkiri àwọn ìpínlẹ̀ pàápàá jùlọ nílẹ̀ Yorùbá òun la máa ń mú wá lórí ètò yìí. Ẹ wo fún títa lẹ́yìn ó dà pé ibi tí a rí mọ́ rèé bí àwọn tuntun míì bá tó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ a kò tún gbìyànjú láti mọ̀ mú wá fẹ́yìn èèyàn wa lágbára Ọlọ́run ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ gbogbo ẹni bá lóun balẹ̀ Yorùbá jẹ́ lágbára Ọlọ́run Elédùmarè yóò mọ bí ó ṣe wọ́n tí ó fi tẹ̀ wọ́n rì ìgbà tí ilẹ̀ Yorùbá bá dé tán ẹ̀yin àtèmi wọn ní fẹ́nikẹ́ni ṣàwátì inú gbogbo wa tó bá tún dìgbà míì a tún mọ pàdé lórí ètò wa àkójọpọ̀ ẹ ṣeun o ó dàbọ̀ ó dìgbà kan náà.